ẹni tí ó ń Olúwa láti rán ni bàbá wa Mose Orimolade tún ọlà ṣe láti dá Kerubu àti Serafu sílẹ̀. Kerubu àti Serafu a fi ránṣẹ́ sí orílẹ̀-èdè ènìyàn dúdú ní èdè Yorùbá. Ọlọ́run máa ń rán arákùnrin tí èdè ẹ̀ yé ẹ sí ẹ. Ó rán Mose Orimolade sí wa ní èdè Yorùbá. Mò ń sọ ní wákàtí ọ̀wọ̀ yìí, mo sì ń sọ nípa oore ọ̀fẹ́. Kerubu àti Serafu ìpìlẹ̀ rẹ̀ Yorùbá ni. Ìjọ yìí sóòpin sí wẹ́lẹ́wẹ́lẹ́ tó jẹ́ wípé bí ìyàwó mi ṣe jókòó tì mí, tí ẹ bá gbé kámẹ́rà síwájú wọn tó rí pé kámẹ́rà tọ̀dọ̀ òun yìí máa dá ṣé ọkọ̀ máa bá òun ṣí àẹ ni, ó lè lóun ò ṣe mọ́, á bọ́ sílé kejì, ó yá gbé kámẹ́rà tẹ̀lé mi náà, èmi náà dolùdásílẹ̀. Ní Kerubu àti Serafu kò sí ẹni tí ó ń vet fún wọn, kò sí ẹni tó tiẹ̀ ń attest sí ability wọn, kò tiẹ̀ sẹ́ni tó mọ̀ bọ́n ṣe mọ̀rọ̀ Ọlọ́run sí, kò sẹ́ni tó tiẹ̀ sọ nípa òfin tàbí ìlànà kan. Tó bá sà ti lè lu agogo tó wọ aṣọ àdúrà tó sọ pé nǹkan báyìí lòun ṣe. Mírèkù sì ń ṣẹlẹ̀. Bí ò tiẹ̀ sí mírèkù tó bá formulate ẹ̀ nǹkan. Gbogbo òjíṣẹ́ Ọlọ́run tó bá tẹ́wọ́ gba ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni pẹ̀lú àìṣòdodo, àkàrà ìtìjú ló jẹ. Ẹlòmíràn rò wípé òun láti lọ pa màlúù, kóun gbẹ́ igi ère, kóun jáwé, kóun jágbò, kóun lè ní agbára ẹ̀mí, agbára wòlíì yẹn lágbára. Èké ni o, irọ́ ni o, ìmúlẹ̀mófo ni. Agbára ń bẹ nínú orin. Nípa orin à ń ṣe ìwòsàn, nípa orin à ń jí òkú dìde, nípa orin à ń sọ àsọtẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ohun ìyanu ló ń ṣẹlẹ̀ nípa agbára orin. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ni Olúwa ti ọwọ́ wa ṣe nílùú àti ilé àti ilẹ̀ tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí. MDT Clearing Freight and Logistics, iṣẹ́ wọn dára, wọ́n ká sánsan, wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics, bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà. Ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé, àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing. Ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò. Iṣẹ́ wa yàn, ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ìkẹjà, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Yorùbá Gidi TV. Ẹ kú dédé àsìkò yẹ ẹ̀yin èèyàn wa jákèjádò orílẹ̀-èdè àgbáyé. Ìkànnì Yorùbá Gidi TV lẹ̀ ń wò. Ọlákúnlé Fásùgbà ló tọ̀ mí. Ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ọgbọ́n látẹnu àwọn àgbà. Nítorí pé lẹ́nu àgbà lòdì tí gbóni Yorùbá wí. Kì í tún wá ṣe àgbà lásán, àgbà gidi. Ẹ káàbọ̀ sórí ètò yìí, bàbá àti màmá. Ẹ ṣé. Ẹ bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Èmi ni bàbá Ládùrá
Kerubu àti Serafu ti ìjọ ìmọ́lẹ̀ ayérayé ní gbogbo àgbáyé. Orúkọ mi ni Máíkẹ́lì Abíọ́dún Owólabí. Ìyá wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín Yorùbá Gidi. Orúkọ mi ni Grace Olúwagbàdúràmí Ẹ̀mí Owólabí. Mo jẹ́ balógun lóbìnrin fún ẹgbẹ́ mímọ́ Kerubu àti Serafu ìjọ ìmọ́lẹ̀ ayérayé ní gbogbo ibi tí orúkọ ìjọ ìmọ́lẹ̀ ayérayé bá ti ń dún. Ibẹ̀ ni mo ti jẹ́ balógun lóbìnrin, èyí tá à ń pè ní mother captain. Oríwé ṣe àjọ̀dún kan ní ìjọ yẹn. Àjọ̀dún tí a ṣe ní ìjọ wa ní àjọ̀dún ìdásílẹ̀ ìjọ ìmọ́lẹ̀ ayérayé tó pé 24 ọdún 100. Láti ọwọ́ bàbá wa tí ó ti fi idà lélẹ̀, bàbá tí ó bí mi lọ́mọ, tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ yìí. Orúkọ ẹni tí ń jẹ́ Joseph Aládé Owólabí. Àwọn ló dá ìjọ yìí sílẹ̀ ní 100 ọdún sẹ́yìn, tí ìjọ náà sì ti ń gbèrú láti gbà náà. Ìjọ yìí jẹ́ ìjọ Kerubu àti Serafu. Ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé Kerubu àti Serafu, àwọn kan ní ìjọ tí ó kún fún agbára ẹ̀mí mímọ́ ni, bí ìjọ ẹ̀mí ni. Kí ni nǹkan díẹ̀ ní ṣókí tẹ̀lé sọ fún wa nípa ìjọ Kerubu àti Serafu? Nítorí pé a ó wà padà lọ sí orí ìwọ̀n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nínú ìjọ yìí. Kerubu àti Serafu, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ kan ṣe ń gbọ́ òkìkí, ṣùgbọ́n wọn ò mọ ìjìnlẹ̀ àti ìpínlẹ̀ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló kàn wà lórí ariwo ọjà, òye ẹ̀ ò yé wọn. Ìjọ Kerubu àti Serafu jẹ́ ìjọ ẹ̀mí, ṣùgbọ́n ẹ̀mí yẹn yàtọ̀ sí àwọn ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ẹ̀mí. Ẹ̀mí Ọlọ́run kì í gbé ibi rúdurùdu. Ẹ̀mí Ọlọ́run kì í ṣe ìbàjẹ́. Ẹ̀mí Ọlọ́run kì í tilẹ̀ ṣèké. Àwọn ẹni tó bá ń ṣe ohun wọn nì, wọn kò sí nínú àgọ́ Ọlọ́run. Ohun tí ò ṣe jọ wá lójú, tí ò ṣe yà wá lẹ́nu, tí ò bà wá lẹ́rù ni wípé ní ọjọ́ Èlíjà, 400 wòlíì ó wà kó tó kù Míkáyà nìkan ṣoṣo. 400 wòlíì wà nínú èké àti irọ́ àti àìṣòdodo. Òun ló pọ̀ láyé tá a wà yìí. Wọ́n sì ti jẹ́ kó kó ìrẹ̀wẹ̀sì bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ìwà bí Ọlọ́run tí wọn ìbá ti darapọ̀ mọ́ Kerubu àti Serafu láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa. Ṣùgbọ́n síbẹ̀ náà, àwọn náà ní ẹ̀bi tiwọn, nípa wípé Olúwa ti sọ àsọtẹ́lẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wòlíì èké ni yóò dìde. Kò yẹ kó jẹ́ ohun ìyanu tí a bá rí àwọn alásàáwọ̀, àwọn tí wọ́n ń ṣètì torí oúnjẹ. Ẹlòmíì ń ṣètì torí pé ó rò pé òun fẹ́ sọ̀rọ̀ àwọn dolókìkí, ṣùgbọ́n wọn ò ṣe fún Ọlọ́run.
ìyẹn ni ohun tí ó jẹ́ wípé Kerubu àti Serafu kò tí rí ògo yẹn lò tó bí àbá ṣe lò àti láti jèrè ọkàn, ṣùgbọ́n síbẹ̀ kó lúkúlùkù kíyèsára kí a sì darapọ̀ mọ́ òdodo Ọlọ́run, kí a kíyèsí ibi tí a fẹ́ gbẹ́sẹ̀ lé, ohun tí a fẹ́ dáwọ́ lé àti bí a ṣe ń ṣe nítorí ọjọ́ ìkẹyìn. Gẹ́gẹ́ bí ìmọ̀ ti ṣe sọ fún wa àti bí ohun tí a bá lọ́wọ́ àwọn aṣíwájú, ẹni tí ó wu Olúwa láti rán ni bàbá wa Mose Orimolade tún ọlà ṣe, ẹni ọ̀wọ̀. Òun ni a fi ẹgbẹ́ yìí rán láti dá Kerubu àti Serafu sílẹ̀. Ó sì ṣe gẹ́gẹ́ bí a ti fi rán, ó sì fi lé àwọn alàgbà tó tẹ̀lé lọ́wọ́ pé Kerubu àti Serafu rèé fún ìpìlẹ̀ ẹ̀mí mímọ́ ní èdè Yorùbá. Olúwa sọ nínú ìwé mímọ́, ó ní èmi yóò gbé arákùnrin yín bí ẹ̀yin lèmi yóò gbé dìde fún yín, ó lóun ní kí ẹ máa gbọ́ tirẹ̀. Kerubu àti Serafu a fi ránṣẹ́ sí orílẹ̀-èdè ènìyàn dúdú ní èdè Yorùbá. Ní àkókò kan, arábìnrin kan ń bá mi sọ̀rọ̀ ní Amẹ́ríkà. Ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, ó ní a jẹ́ pé Ọlọ́run wà partisan nìyẹn tí ó bá sọ wípé ní èdè Yorùbá. Wọ́n á sọ fún mo ní kó lọ sínú ìwé mímọ́ níbi tí Jésù ti sọ wípé a kò rán mi sí ẹnikẹ́ni bí kò ṣe sí àgùntàn ilé Ísírẹ́lì tó nù. Ọlọ́run máa ń rán arákùnrin tí èdè ẹ̀ yé ẹ sí ẹ ní iṣẹ́ ìránṣẹ́. Ṣé ẹ rí ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe? Àwọn nǹkan tí wọ́n ń ṣe láyé àtijọ́ tá à ń pè ní ẹ̀nà, tótó rárá wọ̀nyí tá a ṣe nígbà kéékèèké tá à ń gba bisikíìtì lọ́wọ́ ara gẹ́gẹ́ tí wọ́n ní wọ́n fèdè fọ̀, ìtànjẹ ni. Olúwa ní èmi yóò rán ọ̀kan nínú àwọn arákùnrin yín sí yín bí ẹ̀yin, ó lóun ní kí ẹ̀yin kí ó gbọ́ tirẹ̀. Ó rán Mose Orimolade sí wa ní èdè Yorùbá. Ní èdè Yorùbá mò ń sọ ní wákàtí ọ̀wọ̀ yìí, mo sì ń sọ nípa oore ọ̀fẹ́. Ẹnikẹ́ni tí kò bá kíyèsára, Olúwa má jẹ́ á wá lásán. Kerubu àti Serafu ìpìlẹ̀ rẹ̀ Yorùbá ni. Àsọtẹ́lẹ̀ ni o, iṣẹ́ ìránṣẹ́ ni o, ká máa ṣe ní èdè Yorùbá. Mo gbọ́ Gẹ̀ẹ́sì o,
ó lé lọ́gbọ̀n ọdún tí mo ti ń ṣe ìsìn ní ìlú Amẹ́ríkà ní èdè Gẹ̀ẹ́sì. So kẹ́nikẹ́ni máa tó bá jẹ́ pé ó ní exposure ni kò ní sọ bẹ́ẹ̀. Ó lé lọ́gbọ̀n ọdún ní ìlú Amẹ́ríkà tí mo ti ń ṣe ìsìn ní èdè Gẹ̀ẹ́sì, ṣùgbọ́n mi ò gbàgbé ìpìlẹ̀ mi. So Olúwa ló rán Mose Orimolade sí wa ní èdè Yorùbá. Látọ̀dọ̀ wa ó tún wá lè tàn káàkiri gẹ́gẹ́ bí ìhìnrere ṣe jáde láti ọ̀dọ̀ àwọn Júù, ṣùgbọ́n Kerubu àti Serafu látọwọ́ Olúwa wa ni. June 20, 1943 la bẹ̀rẹ̀ ìjọ yìí tí bàbá wa dá ìjọ yìí sílẹ̀. Àwọn ìpèníjà tó dojú kọ ìjọ yìí ó mà ṣe ni láàánú o. Ìpèníjà náà pọ̀. Èkínní tí a bá wò ó bẹ̀rẹ̀ láti bí ìmọ̀. Kì í ṣe ìmọ̀ nípa ẹ̀mí mímọ́ ni ó jẹ́ àkọ́kọ́ ìṣòro wọn, ṣùgbọ́n àwọn ìṣòro àti ìpèníjà tó dojú kọ wá ní àtètèkọ́ṣe kí a tó bí èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí, òun náà ni bí a ṣe ń tó nínú ayé. Kì í ṣe ojú ẹ̀mí ni a fi ń wo Kerubu àti Serafu, ojú ti ara ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fi ń wò ó. Bí láńgbájá ti lówó tó, bọ́kàn ẹ̀ ṣe balẹ̀ tó, bóyá olókìkí ènìyàn ni, bóyá aríran ni, bóyá láńgbájá ni. Àwọn wọ̀nyẹn ni a fi ń wò ó, ṣùgbọ́n a kò fi oore ọ̀fẹ́ iṣẹ́ ìránṣẹ́ wo Kerubu àti Serafu wípé ǹjẹ́ lótìtọ́ àti òdodo a rán ikọ̀ yìí níṣẹ́. Èyí fa ìkọ̀sẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣíwájú tí wọ́n ti wà nínú ẹgbẹ́ yìí. Ara ìpèníjà tó wà níwájú wa òun ni pé a ò ṣọ̀kan, a sì ní abẹ́ oore ọ̀fẹ́ ìdarísí nǹkan náà. Ìjọ yìí sóòpin sí wẹ́lẹ́wẹ́lẹ́ tó jẹ́ wípé bí ìyàwó mi ṣe jókòó tì mí, tí ẹ bá gbé kámẹ́rà síwájú wọn tó rí i pé kámẹ́rà tọ̀dọ̀ òun yìí máa dá ṣé ọkọ̀ máa bá òun ṣí àẹ ni, ó lè lóun ò ṣe mọ́. A bọ́ sílé kejì, ó yá gbé kámẹ́rà tẹ̀lé mi náà, èmi náà dolùdásílẹ̀. Títorí pé a ò sí ní abẹ́ àṣẹ kan, a ò sí ní abẹ́ oore ọ̀fẹ́ kan, a ò sí ní abẹ́ ìmọ̀ kan náà, kò jẹ́ kí ìlọsíwájú wà nínú ẹgbẹ́ yìí. Olúkúlùkù ń ṣe ìfẹ́ inú rẹ̀ tí kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Ìpèníjà náà pọ̀ nípa ti ohun ti ayé. Kí la ó jẹ, kí la ó mu,
ara ẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ ló dìde tí wọ́n sọra wọn di òjíṣẹ́ Ọlọ́run nígbà tí ó dàbí ẹni tí ò nídìí àti lọ léèwé, bó páàsì ni bó fèlì ni kò sẹ́ni tó máa béèrè lọ́wọ́ ẹ̀. ní Kérúbù àti Sẹ́ráfù kò sí ẹni tí ó ń vet fún wọn, kò sí ẹni tó tiẹ̀ ń attest sí ability wọn, kò tiẹ̀ sẹ́ni tó mọ̀ bọ́n ṣe mọ̀rọ̀ Ọlọ́run sí, kò sẹ́ni tó tiẹ̀ sọ nípa òfin tàbí ìlànà kan. tó bá sà ti lè lu agogo tó wọ aṣọ àdúrà tó sọ pé nǹkan báyìí lòun ṣe, mírèkù sì ń ṣẹlẹ̀. bí ò tiẹ̀ sí mírèkù tó bá formulate ẹ̀ nǹkan. àmì wàhálà nìyẹn, o tún ní kó ṣe mírèkù. àwọn ohun tí ó jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún ẹgbẹ́ yìí nìyẹn. kò sí for instance kí n sọ fún yín ní àkíyèsí ní àtètèkọ́ṣe nígbà tí àwa dìde gẹ́gẹ́ bí ọmọ tí a bẹ̀rẹ̀ sí tẹ̀lé àwọn bàbá wa nílànà yìí. àwọn àgbààgbà ń gbà yẹn wọ́n máa ń gbàdúrà, Olúwa pé àwọn millionaires wá sínú ìjọ yìí kí ìjọ yìí ní tẹ̀síwájú. àwọn èèyàn ńláńlá ẹ jẹ́ kan bá wa dá sí. ó wà ní ìwé mímọ́ náà o tí Paul ní òru òun máa ń lọ bá àwọn ènìyàn ńláńlá sọ̀rọ̀ Ọlọ́run kó má jẹ́ pé ò sáré lásán. kì í ṣe pé ohun tí wọ́n ṣe ò tọ́, ó tọ̀nà. ṣùgbọ́n nígbà tí àwa di ọ̀dọ́ tí a wà ní bíi between 18 to 20 years, a bá pé àwọn àgbààgbà, mo pé bàbá mi, mo ní ẹ gbọ́ àdúrà kan wà ó tẹ́ ń gbà nínú ìjọ yìí, tẹ́ ẹ bá tẹ̀síwájú láti máa gba àdúrà yìí mi ní bá yín ṣèṣì mọ́. bàbá mi ní irú àdúrà wo? mo ní ẹ máa ń sọ pé k'Olúwa jọ̀wọ́ kó pe àwọn millionaires wá sínú ìjọ yìí. mo ní kí ni àwọn millionaires fẹ́ wá ṣe? mo ní àwa tẹ́ wá bí sínú ìjọ yìí, àwa yẹn á wá jẹ́ nọtíníà. ẹ̀ ń sọ pé kí Olúwa mú ìbùkún wa kó gbé sọ́wọ́ àwọn kan wá bá wa, kan wá máa fún wa ní peanut, kan máa fún wa ní ṣéǹjì kọ́bọ̀kọ́bọ̀ ìtọrẹ àánú. mo ní láyé ń bí kọ́, mo ní mi ò ní bá yín gbarú àdúrà yẹn mọ́. mo ní ẹ sọ fún Ọlọ́run pé àwọn ọmọ Sẹ́ráfù, àwọn ọmọ ìpìlẹ̀ Sẹ́ráfù, kí Olúwa darí ìbùkún sínú ayé wọn kó sọ wọ́n di mílíọ̀nìà. bàbá mi dẹ̀ wò mí títí, bàbá tó bí mi lọ. bàbá mi ní òtítọ́ ni ọ̀rọ̀ ẹ ọmọ mi. láti ọjọ́ náà títí Ọlọ́run fi pé bàbá mi kò gbarú àdúrà bẹ́ẹ̀ mọ́, àwa ló ń gba àdúrà fún. ǹjẹ́ àdúrà yẹn wá gbà bí ó gbà? bí Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ti wà, ó gbà dọ́dọ̀ Ọlọ́run. èmi o, ìdílé mi o, àwọn ọmọ tá a bí o, ìjọ mi o, a wà comfortable. Ọlọ́run ni mílíọ̀nìà, ṣùgbọ́n Ọlọ́run ń yó wa. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. a ò fi ìpọ́njú sin Ọlọ́run wa. nínú ìjọ ìmọ́lẹ̀ ayérayé a kì í jẹ àkàrà ìtìjú. àkàrà ìtìjú ni mo pè é, òun ní ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ Ọlọ́run ń jẹ, ó sì bà iṣẹ́ ìhìnrere jẹ́ mọ́ wọn lára. àkàrà ìtìjú. àkàrà ìtìjú ni ẹ̀bùn tí Ọlọ́run ò gbà lọ́wọ́ ènìyàn. rántí ọjọ́ Èlíṣà àti Gèhásì.
Olúwa ti ọwọ́ Èlíṣà ó wo Námánì adẹ́tẹ̀ sàn. Námánì adẹ́tẹ̀ kó ọrọ̀ wá, ó ní kí Èlíṣà gbà, kó gba aṣọ, kó gba ẹṣin, kó gba gbogbo ẹ̀. Èlíṣà ní bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè, ó ní èmi kì yóò gba ohun kan lọ́wọ́ rẹ̀. Ó ní gbogbo ohun tó kó wá yìí pátápátá, ó ní máa kó lọ. Nígbà tí Námánì lọ, Gèhásì sáré tẹ̀lé lẹ́yìn, ó parọ́ fún wípé àlejò dé bá Olúwa òun bla 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 bla. Ó parọ́ fún. Àwọn yẹn ló jẹ àkàrà ìtìjú, ẹ̀tẹ̀ Námánì ńlẹ̀ mọ́. Gbogbo òjíṣẹ́ Ọlọ́run tó bá tẹ́wọ́ gba ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni pẹ̀lú àìṣòdodo, àkàrà ìtìjú ló jẹ. fi lélẹ̀ lèyí òun ni bàbá aládùúrà ń tọ̀ kí ẹ̀dá kó má ṣe rò pé a yẹ̀ kúrò níbẹ̀ a dúró lórí àpáta. Kò sí ìgbénijà níbẹ̀, ó dẹ̀ nídìí tí ò jẹ́ kó fi wà ń bẹ̀ torí kí ká tó bẹ̀rẹ̀ ká tó wọnú àjọṣe wa mo bá wọn nínú ibẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé ìjọ bàbá wọn ni mo dẹ̀ mọ̀ pé dídán ni pé ìwé mọ́ ní ọkọ àtìyàwó á parapọ̀ wọn á di ìkan náà nígbà tá a dẹ̀ di ìkan náà lábẹ́ oore ọ̀fẹ́ ẹ̀bùn wa ń pọ̀ sí torí èmi náà fẹ́ ní ìlọsíwájú pàápàá ní ọ̀rọ̀ Ọlọ́run iṣẹ́ tí mo tún ń ṣe ó tún fún mi ní oore ọ̀fẹ́ ìyẹn iṣẹ́ olùkọ́ni ajímẹ́fun èyí tá a pè ní tíṣà ni mò ń ṣe so ìyẹn fún mi ní oore ọ̀fẹ́ láti ní ìtẹ̀síwájú bí wọ́n ṣe ń ṣe tí n bá ti rí táwọn tó máa ṣe àdúrà àwọn èmi náà ti ń tèmi wọ́n pè mí wọn pè mí àdúró bẹ̀ torí èmi náà fẹ́ ní ìlọsíwájú mo fẹ́ ní ìmọ̀ fún ìmọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run mi ìfẹ́ kí n jáde gẹ́gẹ́ bí àwọn olùṣọ́ àgùntàn pàápàá nínú ẹgbẹ́ mọ Kerubu àti Serafu kí n má lè borí sókè tó ṣe máa ṣe pé kí náà ṣe ń bẹ̀ yẹn mi ìfẹ́ wú bẹ́ẹ̀ mo fẹ́ wà ní forefront ìyẹn ní ìkejì bàbá wa dẹ̀ ti fún mi ní do and don't ṣe léyìí má ṣe léyìí torí ìwé mímọ́ sọ fún wa ní tí o bá bára bẹ̀lẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ ó ní gbogbo àwọn ère wọ̀nyí ni yóò sì ṣẹ sí ọ yóò sì bá ọ nígbà tí wọ́n ti sọ fún mi pé eléyìí mo máa ṣe eléyìí náà kì í ṣe ìgbé ẹ̀ láàrin ìdí ìgbà ẹ̀ là kì í rìn ìdí òun náà bẹ̀rẹ̀ sí í ṣọ́ ìgbésẹ̀ mi tí n bá fẹ́ gbé ìgbésẹ̀ tí kan bá òye mi á padà sẹ́yìn àlọ́ wa máa ní bàbá wa nǹkan tẹ́ sọjọ́ bàbá yìí mọ́lá tó gbogbo tó wà gbé irú ìgbésẹ̀ wo ló yẹ kí n gbé ó máa tún sọ fún mi àtúbẹ̀rẹ̀ nàìjíríà Ọlọ́run lè jẹ́ kó rẹ̀ mí. ẹgbẹ́ mọ Kerubu àti Serafu ṣebí ẹgbẹ́ Kerubu àti Serafu ìjọ ẹ̀mí lápé orin ló dẹ̀ pọ̀ bí ẹwọ́ àwọn Serafu ló ń kọ mímọ́ 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 níwájú ìtẹ́ Kerubu ní balógun àwọn ní onídà so àwọn tó kọ mímọ́ 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 níwájú ìtẹ́ sí bàbá yẹn wọn ò dákẹ́ ó ní wọ́n kọrin yìí láti wọ́n lọ́sàn-án àtòru wọn ò sinmi
so ó ti wà náà nínú àwa Serafu pé orin ni iṣẹ́ wa, àyànmọ́ wa ni. Aṣíwájú àwọn akọrin. Agbára tó wà nínú orin ò ṣeé sọ, ẹnu ò lè sọ. Orin ń ṣiṣẹ́ ìyanu púpọ̀ púpọ̀. Tí a bá ń kọ orin, àwọn ẹ̀mí gbọ́dọ̀ sọ̀kalẹ̀. Kì í ṣe pé bóyá ẹ̀mí yẹn ṣe ń lo yan atakìtì nìkan ni ẹ̀mí. Ẹ̀mí gidi wà tí a pè ní ẹ̀mí ìmísí. Tí ẹ bá kíyèsí, nígbà tí Olúwa bínú sí Saul, ìwé mọ́ jẹ́rìí sí, ó ní tí ẹ̀mí búburú bá bà lé Saul, ó ní a máa ń pe Dáfídì wá láti wá kọrin. Ó ní nípa orin yìí, ó ní ẹ̀mí mímọ́ á sọ̀kalẹ̀. Àwo Saul, àwo sàn. Ọ̀pọ̀lọpọ̀ wa ò ní àkíyèsára pé àwọn àṣírí tinú ìwé mímọ́ jáde. Ẹlòmíràn rò wípé òun láti lọ pa màlúù, kóun gbẹ́ igi ère, kóun jáwé, kóun jágbò, kóun lè ní agbára ẹ̀mí, agbára wòlíì yẹn lágbára. Èké ni o, irọ́ ni o, ìmúlẹ̀mófo ni. Agbára ń bẹ nínú orin. Màmá wa tó ń sọ̀rọ̀ yìí, ẹlẹ́mìí ni wọ́n. Àní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, láti bíi ódínlógójì ọdún díẹ̀ sẹ́yìn, ni ó ti ń bá mi ṣiṣẹ́ alóore, gẹ́gẹ́ bí alóore tí a ti ń bá Olúwa rìn, àti àwọn mìíràn tí Ọlọ́run yàn pẹ̀lú wa. Agbára ń bẹ nínú orin. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ni Olúwa ti ọwọ́ wa ṣe nílùú àti ilé àti ilẹ̀ tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí. Ọ̀run jẹ́rìí sí, ènìyàn sì jẹ́rìí sí. So ní kúkúrú, agbára tó ń bẹ nínú orin kò ní òṣùwọ̀n. Àwọn áńgẹ́lì ọ̀run tí wọ́n ń kọrin mímọ́ mímọ́, ìwé mímọ́ gan jẹ́rìí sí orúkọ wọn, ó jẹ́rìí sí iṣẹ́ wọn, a jẹ́rìí agbára wọn. Nípa orin à ń ṣe ìwòsàn, nípa orin à ń jí òkú dìde, nípa orin à ń sọ àsọtẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ohun ìyanu ló ń ṣẹlẹ̀ nípa agbára orin. Ibi tó bá yẹ kó
ìlú tó tẹ̀dó sórí òkè tí ó sì tẹ̀síwájú ògo ni fún ọ lókè ọ̀run. Hallelujah.
ìdàlélẹ̀ lẹ́sẹ̀ Jésù ẹ̀mí wọn jẹ́ kó sọ̀kalẹ̀ lónìí. Ìdarapọ̀ ìlú ẹ̀mí mímọ́ lónìí wà mú iṣẹ́ fún wa. Gbé wa wọ̀. Fún ilé lẹ́yìn. Nítorí ọ̀rọ̀ rẹ fún inú ayé. Jésù Olúwa wa. Tẹ̀síwájú akíkanjú wa etí annex 672 old edition 244 ọjọ́ ayọ̀ lọ́jọ́ òní ẹ̀yin áńgẹ́lì ẹ wá bá wa yọ̀.
edition 113 ẹ jẹ́ ká jùmọ̀ fọpẹ́ fọlọ́run orin ìlú tọpẹ́ ló yẹ wá. Àti nínú àìṣẹ̀ ìyá mi sì lóyún mi kíyèsí ìwà pé òtítọ́ ní inú àti ní ìyá ìkọ̀kọ̀ wọ́n mọ ọgbọ́n ṣẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí èmi ó sì mọ́ wẹ̀ mí èmi ó sì funfun jẹ gbọ̀ngún lọ fún mi gbóhùn ayọ̀ àti ní dídùn káàrún gbogbo tí wọ́n ti rún kí wọ́n kí ó lè máa yọ̀ pa ojú rẹ̀ mọ́ kó lára ẹ̀ṣẹ̀ mi kí wọ́n kí ó sì nu gbàgede mi kúrò dá àyà tuntun sínú mi Ọlọ́run kó sì tún ọkọ̀ lóṣìṣì sínú mi má ṣe ṣàmì tí kúrò níwájú rẹ̀ má ṣe gba ẹ̀bùn ní mímọ́ rẹ̀ lọ́wọ́ mi mú ayọ̀ gbàlára padà tọ̀ mí wá kí o sì mẹ́mìíra ẹgbẹ́ mi dúró ní ìgbà náà èmi ó máa kọ́ òwe kọjá lọ́nà lọ àwọn ẹlẹ́ṣẹ̀ ló sì máa yí padà sí ọ Ọlọ́run tàbí láwọn ìdí ẹ̀sìn ìwọ Ọlọ́run gbàlà mi ahọ́n mi ló sì máa fọ òdodo rẹ̀ kíkọ Olúwa wọ́n ṣe yéèsì ẹnu mi yóò sì máa fi hàn torí ìwọ kò fẹ́ gbọ́ sẹ́mi ìbárú inú rẹ̀ kò dùn sí ẹ̀rọ ẹ̀kọ́ sísun ẹ̀bọ Ọlọ́run ni obìnrin jẹ́ ọkàn ìró obìnrin jẹ́ àti ìró àyà Ọlọ́run òun wa kì yóò gan ṣeré nínú rẹ̀ sí Síónì ìwọ ọmọ ọdún Jerúsálẹ́mù ní ìgbà náà láàfíjọ́ àti ayọ̀ ń gbọ́ lórí pẹpẹ rẹ̀ gbogbo ojú bàbá àti fún ọmọ àti fọ́nà rẹ̀ ní mímọ́ ohun rẹ̀ ní sí bẹ́ẹ̀ lé sí àárí ní ìgbà gbogbo ayé àìpẹ́ òkúta. Láti fi Olúwa gbó wa jẹ́sìn tí ẹgbẹ́ bẹ́ sílẹ̀ fún ẹ̀mí wa ilẹ̀ ìbáṣepọ̀ ọ̀sàmùsẹ̀ ká lè bá dúró nítorí ìdíje ayélu àlọ́dọ̀ ẹ̀ka lè máa bẹ̀rù rẹ̀ àwa dúró lórí wa kò wá dúró àti nínú ọ̀rọ̀ rẹ̀ àwa ń ṣe lòdì ọkọ̀ wá dúró lórí àjọ títí ọ̀nà wọ̀ lọ àti ìjọba títí ọ̀nà wọ̀ lọ Ísírẹ́lì àwa ní ìrètí lọ́dọ̀ wa àtẹ́rí pé lọ́dọ̀ Olúwa ní àdúrà àti ní ọ̀dọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ rẹ̀ láti wà
òun ó sì dá Kérúbù àti Serafu kúrò náà ẹ̀ṣẹ̀ wọn gbogbo. Ogun tí bàbá àti fún wa tọ́nà rẹ̀ ní wọ́n yóò sọ àkọsí lóhun rẹ̀ nísì bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo àti àdúgbò ẹ̀kọ́. Lẹ́yìn sáré ní ìwọ̀n ayé àti ẹ̀kún rẹ̀ ayé àti ẹ̀kọ́ tẹ̀lé sínú rẹ̀ nítorí tí ó fi jùlọ sọ̀rọ̀ lẹ́yìn òkú ó sì lè kalẹ̀ lórí ìṣòro. Ta ni ọ̀gbọ́n ó ìgbòho wa lọ àti ta ni òde ìlú mímọ́ rẹ̀ ẹni tí ó sọ wá mímọ́ àti ayọ̀ ẹ̀kọ́. Etí kò gbọ́ ọmọ ìgbésẹ̀ ti asán tí kò bí mọ́ra jù. Òun ni ó rí ìbúgbàdà Olúwa àti òdodo Ọlọ́run gbàlà rẹ̀. Èyí ni wọn kí ṣàfẹ́ rẹ̀ tí ṣàfẹ́ Ọlọ́run Jákọ́bù. Ẹni tó ní ní sókè ẹni ẹ̀rọ rẹ̀. Jáde mọ̀ gbórí sókè ẹ̀rẹ̀ kọ́ra rẹ̀ tọ́ba òkú ọ̀lẹ́ ìwá kọ́yà àti mímọ́ lánàbà àgbòrè Olúwa tó le tó sì lágbára Olúwa tó lágbára ní ojú. Ẹgbẹ́ orí sókè ẹ̀rẹ̀ ẹ̀rọ rẹ̀. Báyọ̀ gbórí sókè ẹ̀rẹ̀ kọ́ra rẹ̀ tọ́ba òkú ọ̀lẹ́ ìwá kọ́yà àti mímọ́ lánàbà àgbòrè Olúwa ní ojú. Ẹ̀gbọ́n ìjọba ògo. Ìgbẹ́jọ́pọ̀ wa lónìí ní ọ̀pápọ̀ pẹ̀lú àwọn olóògbé. Jésù olóògbé. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ṣé hallelujah? Hallelujah. Oh.
ẹ má jẹ́ kí nígbà kékeré yẹn wáyé ní ọjọ́ ìdílé tí ẹni tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bá ti gba àdúrà ẹ̀ gbọ́dọ̀ ṣe àmì nígbà mẹ́ta ẹ̀yin ọmọ ogun bàlẹ̀ ẹ̀kọ́ tó sọ. Yes, sir. ibi ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run kìíní tí a ó kà fún iṣẹ́ ìsìn ológo ti òní. Òun ni a ó rí nínú ìwé Jẹ́nẹ́sísì orí 21. A ó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ 10.
títí dé ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n. Ìwé Jẹ́nẹ́sísì orí kọkànlélọ́gbọ̀n. Àwọn bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ kẹwàá títí dé ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. The appointed scripture reading chosen for this special service for today shall be found in the book of Genesis, chapter 31. We commence the reading from verse 10 to 29. Èyí tí a ó kà ní orúkọ ti Baba, orúkọ ti Ọmọ, àti ní orúkọ ti Ẹ̀mí Mímọ́. Ó sì ṣe ní àkókò tí àwọn ẹran lóyún, mo sì gbé ojú mi sókè, mo sì rí ní ojú àlá, sì kíyèsí àwọn òbúkọ tí ó ń gun àwọn ẹran jẹ́ onítòótòtó, abìlà àti alámẹ̀. Áńgẹ́lì Ọlọ́run sì sọ fún mi ní ojú àlá pé, Jákọ́bù, èmi sì wí pé èmi nìyí. Ẹsẹ̀ 12. Ó sì wí pé, gbé ojú rẹ sókè nísinsìnyí kí o sì wò ó. Gbogbo àwọn òbúkọ tí ń gun àwọn ẹran ni ó ṣe tótòtó, abìlà àti alámẹ̀, nítorí tí èmi ti rí ohun gbogbo tí Lábánì ṣe sí ọ. Èmi ni Ọlọ́run Bẹ́tẹ́lì, níbi tí ìwọ gbé ta òróró sí ọ̀wọ̀n, níbi tí ìwọ gbé jẹ́ ẹ̀jẹ́ fún mi. Dìde nísinsìnyí, jáde kúrò ní ilẹ̀ yìí kí o sì padà lọ sí ilẹ̀ tí a bí ọ. Ẹsẹ̀ 14. Rákélì àti Líà sì dáhùn, wọ́n sì wí fún un pé, ìpín tàbí ogún kan á tún kù fún wa mọ́ ní ilé bàbá wa. Àlejò kí òun kà wá sí, nítorí tí ó ti tà wá, ó sì ti mú owó wa jẹ gúdúgúdú. Nítorí ọ̀rọ̀ gbogbo tí Ọlọ́run ti gbà lọ́wọ́ bàbá wa, èyí ni ní tiwa àti ti àwọn ọmọ wa. Ǹjẹ́ nísinsìnyí ohunkóhun tí Ọlọ́run bá sọ fún ọ, òun ni kí o ṣe. Nítorí náà, nígbà náà ni Jákọ́bù dìde, ó sì gbé àwọn ọmọ rẹ̀ àti aya rẹ̀ gun ràkúnmí, ó sì kó gbogbo ẹran rẹ̀ lọ àti gbogbo ẹrù tí ó ní, ẹran tí ó ní fún ara rẹ̀, tí ó ní ní Padan Aramu láti máa tọ Ísákì bàbá rẹ̀ lọ ní ilẹ̀ Kénáánì. Lábánì sì lọ ìrẹ́rù àgùntàn rẹ̀, Rákélì sì ti jí àwọn ère bàbá rẹ̀ lọ. Jákọ́bù sì tàn Lábánì ará Síríà jẹ ní ti pé kò wí fún un tí òun fi sá lọ. Ẹsẹ̀ 21. Bẹ́ẹ̀ ni ó kó ohun gbogbo tí ó ní sá lọ, ó sì dìde, ó sì kọjá odò, ó sì dojúkọ òkè Gíleádì. A sì wí fún Lábánì ní ijọ́ kẹta pé Jákọ́bù sá lọ. Òun sì mú àwọn arákùnrin rẹ̀ pẹ̀lú rẹ̀, òun sì lépa rẹ̀ ní ìrìn ijọ́ mẹ́ta, òun sì bá ní òkè Gíleádì. Ọlọ́run sì tọ̀ Lábánì ará Síríà wá ní òru ní ojú àlá, ó sì wí fún un pé, kíyèsí ara rẹ kí ìwọ yóò máa ṣe, kí ìwọ tó má sì bá Jákọ́bù sọ rere tàbí búburú. Nígbà náà ni Lábánì bá Jákọ́bù ti pa àgọ́ rẹ̀ ní òkè náà, àti Lábánì pẹ̀lú àwọn arákùnrin rẹ̀ dó ní òkè Gíleádì. Ẹsẹ̀ 29. Lábánì sì wí fún Jákọ́bù pé, kí ni ìwọ ṣe nì tí ìwọ tàn mí jẹ, tí ìwọ sì kó àwọn ọmọbìnrin mi lọ bí ìgbẹ̀sìn tí a fi idà mú? Èé ṣe tí ìwọ fi sá lọ ní àṣírí, tí ìwọ sì tàn mí jẹ, tí ìwọ kò sì wí fún mi kí èmi kí ó lè fi ọ̀yà àti ayọ̀ àti orin àti ìlù àti háàpù sìn ọ́, tí ìwọ kò sì jẹ́ kí èmi fi ẹnu kò àwọn ọmọkùnrin àti ọmọbìnrin mi ní ẹnu
ìwọ sì wèrè ní èyí tí ìwọ ṣe rìn. Ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n níbi tí wọ́n ti gbé dá ẹnu dúró. Ó wà ní ipá mi láti ṣe èyí, láti ṣe yín ní ibi, ṣùgbọ́n Ọlọ́run bàbá yín tí ó sọ fún mi ní òru àná pé kíyèsí ara rẹ kí ìwọ kí ó má ṣe bá Jákọ́bù sọ rere tàbí búburú. Báyìí ni agbédáni dúró fún kíkà ọ̀rọ̀ Ọlọ́run náà, kí Olúwa kó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ náà fún ìgbàlà ẹ̀mí wa. ayọ̀ padà wá yóò sì ru ìtì rẹ̀. Báyìí ni a parí ẹ̀kọ́ kíkà náà fún ìgbàlà ẹ̀mí wa. Àmín. Ìgbàgbọ́. Mo gba Ọlọ́run Olódùmarè gbọ́. Ẹlẹ́dàá ọ̀run ayé. Mo gba Jésù Kristi gbọ́. Ọmọ rẹ̀ kọ́kọ́ ṣoṣo àwọn. Ẹni tí a fẹ̀mí mọ́ lóyún. Ẹni tí a bínú Màríà mú díá. Ẹni tó jà lọ Pọ́tùkálì. Ẹni tí a bọ̀ má gbélé. Ẹni tó kú sí àṣìṣe. Ó sọ̀kalẹ̀ wípé. Ní ìjọ kẹta. Ó tútù lè lóyún. Orókè ọ̀run. Ó dìbò lọ́wọ́ sí lọ́wọ́ lẹ́yìn. Ìbẹ̀rẹ̀ láti ṣe ìdájọ́ ìgbà ní wọ́n gbọ́. Ìjọba ìṣẹ́ ọkùnrin ìdàpọ̀ àwọn ènìyàn. Ìdarí ẹ̀ṣẹ̀ àti ìdàmú sọ̀rọ̀. Ìwà gbọ́dọ̀ lọ. Ẹbí ọpẹ́ wà. Ẹbí ọpẹ́ fún Ọlọ́run àwọn ọlọ́run. Ẹbí ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Fún ohun nìkan tí ń ṣe iṣẹ́ ìyanu ńlá. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Fún ẹni tí ó fi ọgbọ́n dá ọ̀run. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Ẹni tí ó tẹ ilẹ̀ lórí omi. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Fún ẹni tí ó dá àwọn ìmọ́lẹ̀ ńlá. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Òòrùn láti jọba ọ̀sán. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Òṣùpá àti ìràwọ̀ láti jọba òru. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Fún ẹni tí ó kọ lóyìí lára àwọn omi wọn. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Ó sì mú Ísírẹ́lì jáde kúrò lára wọn. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Pẹ̀lú ọwọ́ agbára àti apá nínà. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Fún ẹni tí ó pín Òkun Pupa níyà. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Ó sì mú Ísírẹ́lì kọjá láàrin rẹ̀. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Ṣùgbọ́n ó bí Fáráò àti ogun rẹ̀ ṣubú nínú Òkun Pupa. Nítorí tí a bẹ̀rẹ̀ dúró lára. Fún ẹni tí ó sin àwọn ènìyàn rẹ̀ ní aginjù jà. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Fún ẹni tí ó kọlu àwọn ọba ńlá. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára. Ó sì pa àwọn ọba olókìkí. Torí tí a bẹ̀rẹ̀ dúró lára.
Síónì ọba àwọn ará Móòlù. Lórí tí àánú ẹ̀ dúró láéláé. Àti Húrù ọba Básánì. Lórí tí àánú ẹ̀ dúró láéláé. Ó sì fi ilẹ̀ wọ̀ fún ní ìlú. Nítorí tí àánú ẹ̀ dúró láéláé. Ìní fún Ísírẹ́lì ìránṣẹ́ rẹ̀. Nítorí tí àánú ẹ̀ dúró láéláé. Ẹni tí ó rántí wa níwà ìrẹ̀lẹ̀ wa. Nítorí tí àánú ẹ̀ dúró láéláé. Ó sì dá wa ní ìdè lọ́wọ́ àwọn ọ̀tá wa. Nítorí àánú ẹ̀ dúró láéláé. Ẹni tí ó fi oúnjẹ fún ẹ̀dá gbogbo. Ẹ fi ọpẹ́ fún Ọlọ́run. Olùkọ́ bàbá àti fọmọ àti ọmọ ìlú. Yorùbá láti ti máa ṣe wọ́n bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Ẹni tí máa kọ́ bá gbàdúrà àdúrà ọpẹ́ àti pàápàá fún ọjọ́ ìlú òun ni Mr. Agada. Orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Ọlọ́run Kerubu Serafu á gbé ọ̀gá. A yìn ológo nítorí pé ìwọ ni ọba àwọn ọba. A dúpẹ́ nítorí pé ó jẹ́ kójú ti òkè yìí. A dúpẹ́ ní gbogbo ọ̀nà ni wọ́n jẹ́ ìmíní fún wa. Ó dojú tì wá. Olúwa gbọ́ ọpẹ́ wa. Ọba àwọn ọba gba ìyìn wa. Ìjọ ìmọ́lẹ̀ ayérayé ṣe 100 ọdún lónìí ètí ìwọ Ọlọ́run dá sílẹ̀. Bó tilẹ̀ wù kí ọ̀tá gbógun ṣùgbọ́n ìwọ Ọlọ́run borí. Gbogbo ìmọ̀ ọ̀tá ò sọ di asán. Ọlọ́run ìyanu á gbé ọ̀gá nítorí pé kì í ṣe nípa ipá wa bẹ́ẹ̀ ni kì í ṣe nípa agbára wa bí kò ṣe nípa agbára ìwọ Ọlọ́run. Ọba tó dójú di ọ̀tá ó jẹ́ kí ojú ọ̀tá ó jẹ́ kí ojú ó jẹ́ kí ó ṣègbé lórí ìjọ yìí nítorí tó àmọ́ ipá ọ̀tá gbógun ní gbogbo ọ̀nà ṣùgbọ́n ìwọ Ọlọ́run jẹ́wọ́ ara rẹ ó jẹ́wọ́ títóbi rẹ káàkiri gbogbo àgbáyé ó jẹ́ kí ìmọ́lẹ̀ yìí tí ìwọ Ọlọ́run sọ ìjọ yìí ó jẹ́ kí ìmọ́lẹ̀ náà ó jẹ́ kí ó máa tàn nítorí pé ọ̀tá fẹ́ sọ di òkùnkùn ṣùgbọ́n ó jẹ́ kí ìmọ̀ wọn kí ó ṣẹ. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Àmín Jésù. Ọlọ́run Kerubu Serafu Olúwa ẹ gba ìyìn wa. Àmín Jésù. A dúpẹ́ nítorí pé àwọn bàbá wa tó fi idà lélẹ̀ láti tán dá ìjọ ìsílẹ̀ a dúpẹ́ nítorí pé à ń rántí wọn lọ́jọ́ òní. Ẹni tí idà náà tún wà ní ìhà rẹ̀ a dúpẹ́ nítorí pé ó wà láyé ó wà láàyè wọ́n tún wà ní ìhà yín pẹ̀lú wa. Ọlọ́run yanu á gbé ọ̀gá. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Àmín Jésù. Ìrìn àjò wọn wá sílé ó jẹ́ kó jẹ́ ní ti ayọ̀. Àtúwá jókòó àjọ ń dúpẹ́ níwájú rẹ̀ nítorí pé adágbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ rẹ̀. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Àmín Jésù. Lórí ìjọ Síónì Olúwa ẹ gba ìyìn wa. Àmín Jésù. Lórí ìjọ ìmọ́lẹ̀ ayérayé Olúwa ẹ gba ìyìn wa. Àmín Jésù. Àwa dúpẹ́ lórí ọmọ ọwọ́ lórí ọmọ ìrìnsẹ̀ lórí obìnrin lórí ọkùnrin lórí ọmọdé lórí àgbà. Ó jẹ́ ká sọkún lórí ìjọ yìí ó jẹ́ ká sọkún lórí ọmọdé ó jẹ́ ká sọkún lórí àgbàlagbà. A máa gbé ọ̀gá. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Ẹ lọ wò ní mọ́ṣúárì ó jẹ́ kó jẹ́ ìpín wa. Ó wà nílé ìwòsàn wọ́n sọ ẹsẹ̀ rẹ̀ rọ̀ ó jẹ́ kó jẹ́ ìpín wa. Wọ́n dá ọjọ́ àjọ̀dún sọ́nà kò ṣeé ṣe ó jẹ́ kó jẹ́ ìpín wa. A dá ọjọ́ pé a dá oṣù kò. Àwa wà nínú agbo èyí tí Ọlọ́run kọ́ ilé náà tá a fi ń ṣe àjọ̀dún náà ní orúkọ Jésù lọ́jọ́ ni a dá gbogbo padà sọ́dọ̀ wọn. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Bàbá à ń tẹ̀síwájú nípa iṣẹ́ ìsìn lọ́jọ́ òní. Bàbá Olúwa gba ṣàkóso. Ọlọ́run yanu gba ṣàkóso. Jẹ́ ká lẹ́nu ọpẹ́ ká lè wá yìn ọ́ lẹ́yìn ohun gbogbo ní orúkọ Jésù ká fi ayọ̀ fún orúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹni kejì tó bá àdúrà mọ́dà ìlú Israel àti Túndé. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Bàbá wa àti Ọlọ́run wa àjíǹde àti ìyè á dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ rẹ lónìí. Ọlọ́run gba ọpẹ́ wa. Fún àjọ̀dún 80th anniversary tá à ń ṣe lónìí. A yìn ọ́ Ọlọ́run tí wàá gba ọpẹ́ wa. A dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ rẹ. Ọlọ́run gbà á lọ́wọ́ wa. Jésù ọmọ Ọlọ́run àwa fi gbogbo wa lé ẹ lọ́wọ́. Nítorí pé Bíbélì wípé kìkì àwọn tí ìwọ bá pamọ́ ló yọ kúrò nínú ewu. A fi ilé àti ọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa lé ọ lọ́wọ́. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára Olúwa pa wá mọ́. Bíbélì wípé ìwọ yóò pa wá mọ́ ní àlàáfíà wípé ọkọ̀ ẹni tó sinmi lé ọ
nítorí tá a sinmi lé ọ̀tá gbẹ́kẹ̀lé ọ̀tá fi ọ́ ṣe odi àti agbára wa ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa pa wá mọ́ nínú ewu gbogbo nínú ibi gbogbo olúwa pa wá mọ́ ààbò rẹ tó nípa tó gbòòrò tí ipá òkùnkùn ipá ọ̀tá ipá àwọn ẹni òkùnkùn tí ò lè ká olúwa fi bò wá lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin ní ọmọ ọwọ́ ọmọ mú olúwa dáàbò rẹ bò wá ní ìjáde àti ìwọlé wa olúwa pa wá mọ́ ní jíjẹ ní mímu ní níná ní nílò olúwa pa wá mọ́ lẹ́sẹ̀ àbò rẹ kó túbọ̀ dájú lórí wa a ó máa yìn ọlọ́run wa torí tí a gba àdúrà ní orúkọ jésù kristi agbára wa. ẹnì kẹta tí ó bá gbàdúrà àdúrà ìpèsè nílẹ̀ ìjọ àti bí nǹkan ṣe darí bàbá wa yóò dá ẹfẹ sọlálẹ rẹ. ní orúkọ jésù. ní orúkọ jésù. bàbá ní agbára jẹ jésù. ẹnìkan ti dúpẹ́ ní oríṣiríṣi ọ̀nà fún àkójẹ ẹ̀jẹ̀ ọba. èkéyìí lórí fún ààbò lórí gbogbo ọmọ ẹgbẹ́ ní gbogbo àgbáyé ọtọmọdé àbúyọ ọdọ àmàfọ má padà lẹ́yìn wa. àdéhùn akátọ ẹ. Praise the Lord. Hallelujah. Ó lè ṣe jù báyìí lọ. Praise the Lord. Hallelujah. Ó fowó hallelujah yẹn. Tó bá jẹ́ ti Ọlọ́run ni tí kìí ṣe ti ènìyàn. Ó fẹ́ ká pè pẹ̀lú gbogbo tí Ọlọ́run fún wa pẹ̀lú ipa wa. Praise the Lord. Ẹ jẹ́ a jókòó. Ìfilọ̀. A gbé orúkọ Ọlọ́run ga ní orí òkè yìí fún orí ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa lónìí pàápàá láti wà níyìn yìí tí a ṣe àjọ̀dún ìdásílẹ̀ ìjọ yìí tí Ọlọ́run ti dá sí tó sì ti ṣe ní ògo èyí ni a ṣe wà níyìn lónìí. Àwọn ìfilọ́wọ́ yìí padà gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ bí àwọn ètò ìfilọ́wọ́ ṣe lọ ní ọjọ́ kọ̀ọ̀kan fún ìsìn wa. Ní gbogbo ọjọ́ Monday ni a máa ń ní ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn ohun èlò tí a fi ń yin Olúwa níyìn tí ń ṣe àwọn ohun tí a fi ń gbé orúkọ Ọlọ́run ga bí ìlù dùrù fèrè gbogbo ẹ̀ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run tó bá fẹ́ ní ẹ̀bùn fún kíkọ́ àwọn tí a fi ń gbé orúkọ Ọlọ́run ga. A máa ń ṣe èyí ní ọjọ́ Monday ní aago 6 ìrọ̀lẹ́ sí aago 7. Bákan náà ní ọjọ́ Tuesday gẹ́gẹ́ bí ìṣe wa a máa ń ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a pè ní Bible study èyí máa ń wà nílé àdúrà ní ọjọ́ Tuesday. Ní ọjọ́ Wednesday bí ìṣe mi àti ni a máa ń ní ìṣòro pàtàkì èyí tí a pè ní ìṣòro ẹgbẹ́ àfàdúrà jagun èyí tí a máa ń ṣe ní dédé aago 12 ní gbogbo ọjọ́ Wednesday nílé àdúrà wa lẹ́yìn. À ń rọ gbogbo àwọn ọmọ Ọlọ́run tí a wà nínú ẹgbẹ́ yìí láti máa fi sọ́kàn láti máa bá Ọlọ́run pàdé ní gbogbo ọjọ́ Wednesday. Bákan náà ní ọjọ́ Thursday ìdédé aago 6 òwúrọ̀ a máa ń ní ìsìn pàtàkì tá a pè ní wákàtí àánú èyí tí a pè ní mercy hour èyí tí a máa ń ṣe nílé àdúrà wa ní gbogbo ọjọ́ Thursday ní aago 6 òwúrọ̀ sí aago 7 ni a máa ń ṣe. A kì í fi àkókò dá ẹnikẹ́ni lágara a fi gbàdúrà sí Ọlọ́run ní fún àánú àti ìrànlọ́wọ́ láti òkè wá fún gbogbo wa. Èyí ṣe pàtàkì ó sì ṣe kókó fún gbogbo ọmọ Ọlọ́run lórí òkè yìí. Ní ọjọ́ Friday pàápàá Friday tó bá gbẹ̀yìn nínú oṣù ni a máa ń ní ìṣòro pàtàkì nínú ilé àdúrà wa ní èyí tí a máa ń bẹ̀rẹ̀ dédé aago 12 tí a máa ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀mí bá ṣe darí wa ni a máa ń ṣètò náà ní ọjọ́ Friday. Ní ọjọ́ Saturday bákan náà bí irú ìjà ṣe lọ́wọ́ yìí a máa ń ní ìsìn nílé àdúrà wa ní èyí tí a pè ní ìsìn tó ṣe pàtàkì sí ológo tí ń ṣe Sabbath èyí tí ń ṣe ọjọ́ tí Olódùmarè yà sí mímọ́ tí Ọlọ́run yà sọ́tọ̀ fún wa láti máa yìn láti máa sìn. Èyí ni àwa ń ṣe gẹ́gẹ́ bí ọmọ ìjọ ìmọ́lẹ̀ ayérayé tí a sì dúró lé lórí tí a sì gbẹ́kẹ̀lé. Èyí náà la máa ń ṣe ní dédé aago 10 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Saturday ni a máa ń gbórí sókè tí a sì máa ń wá sí ìdúró títí aago 1 ọ̀sán. Bákan náà ní ọjọ́ Sunday bákan náà pẹ̀lú
à ń fún wa ní orí ọ̀fẹ́ torí wípé a wò pé kò sí ìgbà tó yẹ kí ilé Ọlọ́run kó wà títì pa nítorí náà ni a ṣe ní orí ọ̀fẹ́ láti tún wá sí ilé àdúrà láti yin Ọlọ́run ní ọjọ́ Sunday èyí tí a máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Bible study ní ọjọ́ Sunday àfi ṣe ẹ̀kọ́ a máa ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà ní dédé aago 9 òwúrọ̀ ní ọjọ́ Sunday à ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run a ní orí ọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ìjìnlẹ̀ rẹ̀ láti mọ̀ ọ́ dáradára ní ọjọ́ Sunday ní dédé aago 10 náà a sì máa gbórí sókè náà fún ìsìn bákan náà pẹ̀lú ní ọjọ́ Sunday èyí ní àwọn ìfilọ̀ wa èyí tí ó wá sí ti gbọ́ wa àwọn gbogbo àwọn ọmọ Ọlọ́run gbogbo lọ́tún lọ́sì tí a wá fún àjọ̀dún lónìí pé ẹ má ṣe jẹ́ akánjú torí ohun tó dára ohun rere sì wà fún wa ní ètò lónìí gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé èyí ní àjọ̀dún tí a sì ń ṣe ọdún 80 kì í ṣe ọdún kékeré so orí ọ̀fẹ́ láńlá ni mi àti yín ní láti wà níwájú Ọlọ́run lónìí so ẹ̀já fi ẹ̀mí ìmoore hàn fún Ọlọ́run bí àwọn ètò náà yóò ṣe máa lọ lórúkọ Jésù Ọlọ́run yóò wà pẹ̀lú èmi àti yín Ọlọ́run yóò sì di ìjọ rẹ̀ mọ́. nígbà yà á lọ fún ètò tó kàn gbígba owó ọmọ àlàáfíà nígbà táwọn akọrin yóò fi orin. a kí gbogbo wa pátápátá wípé a kú ilé a kú ọjọ́ mẹ́ta a kú ìdòdìmú oore ọ̀fẹ́ àròlé òde gbọ́dọ̀ ní orúkọ àwọn ìyá wa àti gbogbo wa pátápátá ní orúkọ àwọn bàbá wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ àti gbogbo wa pátápátá ẹ̀yin Serafu kan ṣòro ń kọ̀rọ̀ ìjọ ìlànà ìjọ lọ ni tán bá kọ̀rọ̀ ìjọ lọ ìbáyìí ẹ̀ ní kúrò rẹ̀ kọ̀rọ̀ tí ò ní torí bẹ́ẹ̀ ló jẹ́ ń dá orin yẹn dúró a kí yín ẹ kú ìdòdìmú ohun ayọ̀ àti ògo ni bí ẹ di odi ìmú fún iye ọdún yìí tí a ti fi yín sílẹ̀ nípa ti ara ṣùgbọ́n tí kìí ṣe nípa ti ẹ̀mí gẹ́gẹ́ bí Paul apostoli ṣe sọ ó ní àwọn ọmọ tí a lóyún fún mi tí a bí fún mi nípa ti ẹ̀mí. ẹ̀yin ọmọ náà rèé o nípa ti ẹ̀mí ẹ dúró nínú ìjọ ìmọ́lẹ̀ ayérayé ẹlòmíràn ní ẹ̀rí alàgbà ṣùgbọ́n ẹ̀yìn Jésù àbí ẹ̀rí ẹ̀sìn ìdí Jésù mú Jésù ò sì ní dójú tì yín. èmi gẹ́gẹ́ bí ikọ̀ ẹlẹgbẹ́ yín nínú ìhìnrere mo ní ayọ̀ láti kí yín kú lé àti àwọn ìyá wa mo ń làkàkà láti rí pé mo fi àkókò pamọ́ ni. ìyá wa mother captain olórí ogun lóbìnrin Grace ẹ̀mí olùgbàdúrà Owólabí. wọn ò ní ìdí pé àtúnṣe fi wọn hàn wá ṣùgbọ́n ó yẹ ká dárúkọ wọn. bákan náà màmá wa
Esther ọmọ bàbá wa Òjó aya bàbá wa bàbá Ládùúrà Adéwùmí àwọn náà wọ́n wá láti Canada wọ́n wà láàrin àlejò yẹn bá ń fún ọ látọwọ́. Síyọ́ni aṣọ ìgbìmọ̀ rẹ̀ òkun tẹ̀bí rẹ̀ o ẹ̀wà aṣọ tí mo rí lórí òkè Síyọ́ni o Síyọ́ni aṣọ ìgbìmọ̀ rẹ̀ òkun tẹ̀bí rẹ̀ ẹ̀wà aṣọ tí mo rí lórí òkè Síyọ́ni o Síyọ́ni aṣọ ìgbìmọ̀ rẹ̀ òkun tẹ̀bí rẹ̀. Ẹ kú ilé wa o, ẹ káàbọ̀ máa. Ní 1963 kí ni mo pè yìí? 63. Mo wà ní primary 1 sir. Aláwọ̀ Gabriel àti Michael. 1963 èmi pẹ̀lú àǹtí mi tó kọrin yìí ìyá wa yìí àwa là ń kọ sólò nínú akọrin gbà. Olórin ni wọ́n bí ẹ ṣe rí wọn yẹn. Tí a bá ní kí a máa tẹ́ pẹpẹ lọ kí gbogbo ògo jẹ́ ti Ọlọ́run. A fi oore ọ̀fẹ́ yìí kí yín púpọ̀ púpọ̀ kíkí yín kì í ṣe àyàbá. Kíkí pàtàkì ni ọmọ gidi nìyí. Kí ni mo wí? Jésù ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mí o. Mi ò